nation mo sọ ńgbà yẹn ńgbà tó ń gbé ìgbésẹ̀ yẹn pé kò sí nǹkan tó ń pè ní Yorùbá nation pé Nàìjíríà ò ní pín Nàìjíríà ò ní pín nǹkan tó lọ́run ní kí n sọ fún Yorùbá nation tó bá lè ṣe òun náà máa fi rọ́wọ́ mú díẹ̀ ní Nàìjíríà. Awólọ́wọ̀ ìlú òyìnbó náà ti dá ẹgbẹ́ sílẹ̀ Afẹ́nifẹ́re kan tún ṣẹ̀ wá lọ́ọ̀ṣẹ̀ ní Ọ̀wọ̀ náà ti lọ́ọ̀ṣì party 1951 Action Group ṣé ó ti yé sìn ṣùgbọ́n nǹkan tí Yorùbá náà ti máa ṣe tọ́lọ́run sọ fún mi tí ó sọ fún mi kí wọ́n lọ fi Yorùbá nation kan lọ fi form party fún new party tó ń bọ̀ kan register. Kan di political party. bẹ́ẹ̀ ni ní Nàìjíríà. bẹ́ẹ̀ ni wọ́n wá launch nígbà tó bá fẹ́ ṣe launching wọ́n má lọ Ilé Ifẹ̀ o wọ́n lọ sọ́wọ́ torí ọjọ́ tí wọ́n kóra wọn lọ àwọn kan obìnrin tí wọ́n lọ bá ọ̀nà fífẹ̀ káwọn fẹ́ ṣe Yorùbá nation ọjọ́ yẹn lọ́n sọ fún fail ó ní ìdí tó ń sọ fún Awólọ́wọ̀ ńgbà yẹn gbà tó ń gbàdúrà kan lọ ṣe launching lọ́wọ́ Ọ̀wọ̀ ni òṣèlú ti bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá. Ọ̀wọ̀ ni. bẹ́ẹ̀ ni ọlọ́gbọ́n ní Israel ó wà bẹ́ẹ̀. Ìyá Abẹ́òkúta. ó ti o 1951 Palace Ọlọ́wọ̀fọ̀ ọ̀nà ti launch aṣọ́gbó Afẹ́nifẹ́re Ọ̀wọ̀ náà ti launch ẹ̀ lóyìnbó náà ti bẹ̀rẹ̀ Ọ̀wọ̀ náà ti launch ẹ̀ ẹgbẹ́ ọmọ Odùduwà Ọ̀wọ̀ ni o ẹ lọ trace this back wọ́n lọ launch ẹ̀ ń bẹ̀ tí wọ́n bá dẹ̀ ń fẹ́ kán máa wá ọmọ ọba ìlú Ọ̀wọ̀ yẹn tó bá fẹ́ kán wọlé kán wá wọn lè fi ṣe president candidate wọn tó ti yé sìn tó bá ṣe research wọ́n lè rí kán fi ṣe president candidate wọn nǹkan táwọn lè fi rí nǹkan kan ní ó tán láì jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń pè ní Yorùbá nation. nǹkan tí àwọn tí wọ́n ṣe Yorùbá nation tán láwọn wá gan pé Nàìjíríà ti sú àwọn fẹ́ dá àwọn fẹ́ yà kó lórílẹ̀‐èdè yìí kápá táwọn lọ rẹ́gísítà àti political party ara Nàìjíríà. nǹkan tá à ń sọ fún yín kò sí pé kò sí ìyapa kan tó máa ṣe. Nàìjíríà ò lè pín láéláé. tó bá yá àárín wọn máa dàrú gbẹ̀yìn ni tó bá yá wọn scatter nígbà tó bá ti ń tan ilé ni wọn á declare lẹ́nu wọn á declare lọ́la tí mo sọ fún yín ojoojúmọ́ náà ń declare. ṣùgbọ́n tó ṣèlú bá wọ́n ṣe ìjà bọ́ sí nǹkan tán lè tán ní fi lùsì nìyẹn o. kọ́ lọ ẹgbẹ́ òṣèlú. kọ́ lọ dá ẹgbẹ́ yẹn dá ẹgbẹ́ òṣèlú sílẹ̀. ẹgbẹ́ wọn á rọwọ́ mú. ẹgbẹ́ wọn sọ máa rọwọ́ mú. wọ́n rọwọ́ mú already wọ́n ti ní gíráǹdì tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá. bọ́ ilẹ̀ Yorùbá nìkan ò lè yẹ. inú gbogbo wọn yẹn wọ́n mọ̀ bọ́n ṣe máa ṣe èmi ti sọ fún wọn tó bá fẹ́ ṣe kí wọ́n lọ ṣe research anybody bójú ọmọ ọba lọ ẹ̀ náà máa gbé tó bá ti gbé pátì wọn ti wọlé nìyẹn. kò sí kò Nàìjíríà ò lè pín mo ti sọ fún yín nǹkan tí Nàìjíríà máa fi pín òun náà máa fi dàbò rú o. tí mo sọ fún yín bó ṣe rí nìyẹn tí Yorùbá ti bá sọ pé àwọn tó jẹ́ àgbà Yorùbá tó bá sọ pé ó kà wọ́n lọ lénìí tí ìbò tẹ̀lé wọn kò sí nǹkan tó ń pè ní Nàìjíríà àwọn àgbà ẹ̀wọ̀n dẹ̀ rẹ́dì bò ìbò yìí náà ń dúró dè tó bá ti dìbò táwùsá ti wọlé kọ́ máa ti ìbẹ̀rẹ̀ náà máa sọ pé òkè oníkálukú máa lọ nílọ ẹ̀ tó wọ́n á rí point tí Yorùbá bá fẹ́ jà á rí point ìdìmú. torí ìbò tẹ́yìn ń wò yìí o bẹ́ẹ̀ni kò lè ṣe Yorùbá lóore àbí. wọn kò ṣe Yorùbá ò sọ pé Yorùbá ti mọ̀ pé kò lè ṣe wọ́n lóore wọn ò support Tinubu. ìyá àwọn tó ń já gbàgbà Yorùbá. gbàgbà Yorùbá ò ló support Tinubu kẹ jáde àkọ́kọ́ ń gbà wọn support ọba sọ́ọ́ de secretary fátọ̀rọ̀ àti tọ́ àgbàlagbà bá ti dàgbà á máa sọ̀rọ̀ bọ́mọdé wọ́n bá gbé 50,000 lé lọ́wọ́ inú àmà dùn ni arúgbó ni nǹkan tó fẹ́ jẹ ni bàbá ń wá. ẹ̀yin wọn làwọn Àkàndé náà wà. ó ti ta ló ń jẹ́ Àkàndé ṣé Àkàndé ò sí lọ́sùn nígbà tí wọ́n gba bẹ̀ mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n ìlú ẹ̀ wọ́n là á mọ́ wọ́n wí ní ẹ̀mọ́ lé ń bẹ̀ ṣé Àkàndé ò sí ń bẹ̀ nígbà tí wọ́n pọ̀ sí wọn lọ́wọ́ Olúwo tó ń lérí pé 90,000 náà máa rí wọ́n nà máa wọ́ọ̀dù ẹ̀ ẹnu ni Ọlọ́run ìlérí Ọlọ́run yàtọ̀ gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run tó ń ríran tó ń ṣe gbogbo APC ò ní wọlé oníjóná lọ gbé gbogbo ẹ̀ pátá a sọ pé ó máa wọlé ẹ̀yìn ilẹ̀kùn ló wà òun ló wà ń bẹ̀ yẹn o Oyètọ́lá tó lóun máa padà ẹ ló ń tanra ẹ ni. àwọn náà máa padà ó lóun padà bọ̀. níbo ló ń padà bọ̀. wọ́n tiẹ̀ ní
wọ́n ti fẹ́ dájọ́ ṣùgbọ́n tún sun sí. èèyàn kò síbi tó kò lè padà dá Bọ́sẹ̀ gọ́ọ̀mù. bàbá ẹ̀yin náà gba akíní ní ẹ̀jọ́ ní kí wọ́n á ti ìjójú. èèyàn mò ń sọ fún yín pé kọ́kọ́rọ́ máa lù tí ò bá múra kó máa gbàdúrà tó lógun bá gbàjọba ẹ̀wọ̀n ló ti máa jó fún wọn. ẹ kò tí ì pẹ́ ń bẹ́ẹ̀ kò tí ì mú rẹ̀. a ti sọ fún lọ́jọ́ yẹn a ní kó lọ sí ìlú ẹ̀ Ẹdẹ kó máa túbẹ̀ ṣe pé nǹkan máa dàrú tí bá ti sọ kọjá. sọ ọdún mẹ́rin yẹn. ẹ kò sẹ́ni tó máa lọ ọdún mẹ́rin bẹ́ẹ̀. ní ilé táwọn wò yìí. ooo so ẹ jẹ́ kó dìgbà yẹn náà. ìmọ̀ràn náà fẹ́ gba Sunday Igboho yìí sọ̀rọ̀ níbi tó wà yẹn náà pèsè ṣé wọ́n rìlíìsì ẹ ni òkú òǹlù yẹn tó bá dára ẹ lójú ó ti yẹ kó lọ jámì tí wọ́n nǹkan lórí ìràn pé jámì ló máa lọ tí ó kó lọ wo ọmọ ẹ tí ó ti lọ jámì lọ wo ọmọ ẹ àwọ̀dù tó ń gbà ilé náà wá ti fún kò ṣe lọ. bó ṣe wá rí yẹn. ẹ̀tàn ká máa tanra wá ti pọ̀ jù. bàbá bó ṣe wá rí yẹn sà ṣé inú ọgbà ẹ̀wọ̀n náà ni Sunday Igboho ṣì wà ní. wọ́n fún ní house arrest ni wọ́n ní kó má kú nílùú yẹn. ẹ̀bọ̀n ló ń bọ̀ ń bàdàn gbà kan. Ìbàdàn ṣe é ní Ìbàdàn tó ìyàwó aláàfin kú tí ó lọ kí ìyàwó ẹ gbé gbogbo wọn yẹn kúrò irọ́ pípa tẹ̀bá àwọn kan ríran lọ́jọ́ yẹn tó ń sọ̀rọ̀ sí wa pé wọ́n á lè Sunday Igboho ká máa lọ jámì á máa dé pé 2023 náà máa fi rè kò lè wọ ọmọ ẹ̀ ní jámì gbogbo àwọn tó ń sọ pé wọ́n fẹ́ gba Yorùbá nation yẹn ta lọ́mọ ẹ̀ gbọ́ Yorùbá nu wọn tí ọmọ Sunday Igboho lè sọ Yorùbá ọmọ Akíntóyè lè fọ ìsọ Yorùbá tó bí sí lóyìnbó tí wọ́n gbọ́ Yorùbá. ẹ láìpẹ́ ìṣẹ̀lẹ̀ ṣe rálì kan ní ọjọ́ta tí wọ́n pa. èèyàn àti sọ fún kò sí nǹkan tó jẹ́ Yorùbá nation nǹkan tó lóun sọ nìyẹn èyí ti pa form èyí ti pa form kálù ń tiẹ̀ kọ́ máa gbàdúrà fún kọ́ máa jẹ́ pé òkú ẹ̀ normal release kó kún fàdúrà àwọn kan normal release ẹ̀ gbà ẹ̀ mo sọ fún mi níwọ̀n ní release ẹ̀. sà so pínpín Nàìjíríà Ọlọ́run fọwọ́ sí. kọ́ Ọlọ́run fọwọ́ sí mo ti sọ fún yín confederation ló máa hàn èdè Nàìjíríà gbẹ̀yìn tó bá tàkòkò ní kápá máa ṣe state ẹ̀ máa gba bí United sanwó tán. ìyẹn tó bá ń gbìyànjú pé bí àwọn fẹ́ pín Nàìjíríà. Ọlọ́run fọwọ́ sí Ọlọ́run bá fọwọ́ sí àsọ fún yín àwọn kan nígbà kan wọ́n ní 2025 àwọn òjíṣẹ́ Ọlọ́run kan nígbà tó tún yá wọn ní 2030 Nàìjíríà máa pín wọ́n tún gbé sí 2014 sí. ẹ̀bí àkẹ́tọ́ náà fi hàn wọ́n nìyẹn. Ọlọ́run nígbà tó Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé 400 years náà ni tó dojúmọ́ Ọlọ́run wọn change ni Ọlọ́run tèmi ò ń change o èmi àwọn ibi tó ń tiri tiwọn tó ti ẹ́ sìn ókè ẹ wo àwọn Sunday Igboho àwọn wòlíì tó ríran fún wọn wọn gba Yorùbá nation tó ń wá wọn lọ sátìmọ́lé àwọn ló sọ̀rọ̀ láìpẹ́ yìí pé Ọlọ́run ti padà lẹ́yìn Sunday Igboho àtàwọn Yorùbá nation tó wọn lè gbà mọ́ báwọn kan ló máa tún jáde nígbà tó jẹ́ pé wọn ò rí dọ́là gbà mọ́ Ọlọ́run wọn tètè sọ fún wọn nígbà tá a sọ pé kò ní possible Ọlọ́run tètè ń sọ fún wọn sí pé Ọlọ́run ti padà lẹ́yìn wọn jẹun ni wọn jẹun tactics of prophet àwọn tó bá fi iṣẹ́ Olúwa jẹ́ ṣàlàyé fún ilé ni àwọn tó bá fi iṣẹ́ Olúwa ń ṣiṣẹ́ jẹun oníjìbìtì gbáà ni wọ́n á rí pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ owó ẹ̀ yẹn wọ́n ti wọ́n tó bá sọ fún ẹ ò ní kó sílẹ̀ wọn ò ní sọ fún ẹ wọ́n rí torí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ yẹn ni nǹkan tó fi ń lìbù nìyẹn ayé àtijọ́ òjíṣẹ́ Ọlọ́run kì í ní ọ̀rọ̀ kò sọ̀rọ̀ níṣẹ́ Olúwa tó bá kéwu dáadáa kò sọ̀rọ̀ ọ̀nù ẹ̀ o ò ní jà á mú tó bá ka Bíbélì dáadáa wà á rí pé kò sí nǹkan bẹ́ẹ̀ agbárí ló kù tí ẹ̀yìn bá dẹ̀ dá fá ẹni tó bá mú fá dáadáa wọn kì í jókòó ti fá torí nígbà tó bá kí fá lọ títí nǹkan tó ní kó lọ gbàgbò wá òwò àgbò ló máa mú nígbà tó òwò àgbò ìwo lásán máa kún ló máa kàn tó ìgbà wọn bá ti mú fá kì í sí òun ní fá ṣé wọn lè fi 30 years kọ́ fá ẹ̀wọ̀n náà wọn kọ́ fá lọ́dún kan wọn náà ti di fá níbo ni wọ́n mọ̀ ń bẹ̀ tó bá jẹ́ àkìkọ́ ẹ̀dìyẹ ẹni tó bá mọ̀ ọ́ kì tó bá kì í títí á lọ gbé ìyẹ́ ẹ̀dìyẹ láyé tiẹ̀ pé. bẹ́ẹ̀ ni ayé àtijọ́ kì í ṣe pé tálíkà nísìnyí ṣe tálíkà lè rúbọ lẹ́dọ̀ babaláwo ló bá jẹ́ àtijọ́ bá dé náà bá kì wọ́n ní kó lọ wá tí òòlù wọn ní kó lọ wá ẹ̀wọ̀ ẹyẹ ẹ̀dìyẹ wá òun ló máa fi survive tí ó lówó àgbò 60,000 kò sí babaláwo kan àwọn tó ń lọ ń dáfá kí wọ́n ti ètùtù fún Nàìjíríà tí orí changes tó bá náà ṣe ètùtù ewépo tí wọ́n
ayé ń sọ fún ẹ ń sìn mo fẹ́ sọ fún ẹ kò sí fákan tó ń dá ayé àtijọ́ gbà táwọn kékeré tá bá fẹ́ dán babaláwo àdébẹ̀ àfọwọ́ sí ẹnu àṣepè fún eléyìí tó bá jẹ́ babaláwo gidi á dẹ̀ wọ́n nu apá wa dán òun wò nísìnyí tó bá fẹ́ ṣe tẹ́ẹ̀sì ẹ̀ ń sìn yé lọ́wọ́ owó tuntun kó ṣàdúrà sí kó gbé sí kíní babaláwo tàbálàfà tó ń tẹ yẹpẹ á ní kó kọ́wọ́ fàjẹrun òdẹ ní ayé ọ̀dà ọkú o á ní kó kọ́wọ́ fàjẹrun owó tuntun owó tó rí yẹn ni ló máa fi sọ̀rọ̀ fún ẹ àdúrà wa gbà kò sóòótọ́ máa láyé. kò sóòótọ́ wọn farabalẹ̀ iṣẹ́ olúwa náà wọn farabalẹ̀ ẹlòmíì tó bá ti bẹ̀ sí ìrìnà ó ti di wòlíì kí wọ́n sọ fún mi ìmíì tó bá ti ké ó ti di wòlíì mo máa ń sọ bó bá jẹ́ òjíṣẹ́ ọlọ́run ó jẹ́ wòlíì ó máa wá mọ̀mọ́ bó jẹ́ aláfààní ẹ̀ wá wá mọ̀mọ́ bó jẹ́ babaláwo máa wá mọ̀mọ́ babaláwo bó jẹ́ babaláwo aláàrọ̀ ní ẹ̀rọ kí ló awá mọ̀mọ́. irú ìmọ̀ wo làwọn tún nílò iṣẹ́ ìmọ̀ fánà ni àbí. wọ́n kọ́ mọ̀ sí ni wọ́n jura wọn lọ. ìmọ̀ ewé àtegbò. bẹ́ẹ̀ wọ́n á wá gbogbo ẹ̀ tàbí ètùtù náà ó mọ̀ ṣe mọ̀. á mọ̀ yanranyanran dáadáa. so bó ṣe rí ni gbogbo nǹkan pátá. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel.